Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, á darí gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run alágbára jùlọ, Ọlọ́run tọdún tó kọjá, ìrètí ètí àwàyé, a yìn ọ́ nítorí títóbi rẹ. Pàápàá bẹ́ ṣe fún wa láàyè láti rí ọdún yìí láyọ̀ àti àlàáfíà. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Bàbá mímọ́ jùlọ, gba ìyìn wa o. Àgbàládùúrà bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ ní àkókò yìí, wá sí wa lójú ẹ̀mí, wá sí wa ní etí ẹ̀mí, fún wa ní oore ọ̀fẹ́ láti lè gbọ́ ohùn rẹ, láti lè ṣe ìfẹ́ rẹ, àti ní ìkẹyìn bàbá, kà wá yẹ gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, mo kí ẹnì kọ̀ọ̀kan wá wípé a kú ọdún 2025. Àdúrà mi ni pé ayọ̀ tá fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ la fi làjá. Mo sì gbàdúrà fún wa wípé ọ̀run á ṣe fún wa lórúkọ Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti dọjọ́ òní. A dẹ̀ ń fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ bàbá wa bíṣọ̀bù aláṣẹ, bàbá Olúbùnmi Adéyínká Akínládé, fún oore ọ̀fẹ́ láti máa bá wa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Àdúrà mi ni pé àkókò wọn ní dáọ́sìsì Ifẹ̀ yóò jẹ́ àkókò àlàáfíà, ìyanu yóò sì máa ṣẹlẹ̀ sí ní orúkọ Kristi. Àwọn ọmọ Ọlọ́run, ohun tí mo fẹ́ fi ru ìgbàgbọ́ sókè lónìí, òun mo pè ní ọ̀run ṣí sílẹ̀ fún un. Ọ̀run ṣí sílẹ̀ fún un. Mo dẹ̀ mú ẹsẹ̀ wúrà mi jáde láti inú ìhìnrere Mátíù orí 3 ẹsẹ̀ 16. Matthew chapter 3 verse 16. Onígbà tá sì baptisi Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ọ̀run ṣí sílẹ̀ fún un. Ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé e. Àwọn ọmọ Ọlọ́run, tí a bá wo ibi kíkà wa yìí dáadáa, pàápàá jùlọ tí a bá wò ó láti ẹsẹ̀ 13 sí 17, a ó rí pé àkókò yìí ó jẹ́ àkókò èyí tí ẹ̀mí Ọlọ́run tìkára rẹ̀ tó darí Jésù láti gba ìrìbọmi láti ọwọ́ Jòhánù onítẹ̀bọmi. Ó lè pé nígbà tí Jòhánù onítẹ̀bọmi tó rí Jésù, ó kọ̀ jálẹ̀ wípé òun kì yóò baptisi Jésù, nítorí pé Jésù gangan ni alágbára jùlọ, ẹni tó yẹ kó baptisi òun. Ṣùgbọ́n Bíbélì sọ wá pé Jésù dáhùn, ó sì fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. Bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀. Nígbà tá a sì baptisi Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ọ̀run ṣí sílẹ̀ fún un. Ó rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé e. Oníṣìkíyèsí ohùn kan láti ọ̀run wá wípé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Mo gbà ládùúrà lọ́dún yìí, inú Ọlọ́run á dùn sí wa, ọ̀run á ṣí fún wa, a ó rí ọwọ́ agbára Ọlọ́run, a ó rí títọ́ Ọlọ́run. Ayé wa lọ́dún yìí kò ní rí bákan náà mọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, kí ni ìtumọ̀ ká tó pé ọ̀run ṣí sílẹ̀? Ọ̀run ṣíṣí túmọ̀ sí ìwàláàyè Ọlọ́run nínú ohunkóhun tí a bá ń ṣe, pàápàá nínú ìdáwọ́lé wa ní ọdún 2025 yìí. Ó túmọ̀ sí rírí oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. Àbálájọ tí Mósè ní Ẹ́xódù orí 23, ká bá wo ẹsẹ̀ 12 sí 17. Exodus chapter 33 from verse 12 to 17. Ó ní Mósè bá Ọlọ́run sọ̀rọ̀ wípé, Olúwa,
tí ò bá ní bá wa lọ àwa kì yóò lọ àti pé jẹ́ kí ìwà láàyè rẹ kó máa bá wa lọ. Ọlọ́run dẹ̀ sọ wípé wò ó, nítorí ìwọ ti rí oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ mi, ó ní ìwà láàyè mi yóò sì máa bá wa lọ, àti pẹ̀lú pé ìwọ yóò ní ìsinmi. Àwọn ọmọ Ọlọ́run, tọ́run bá ṣí sílẹ̀ èèyàn á wà ní ìsinmi. Tọ́run bá ṣí sílẹ̀ èèyàn á ní ìfọ̀kànbalẹ̀, á sì rí ojú rere Ọlọ́run. Síwájú sí i, tígbà tí ọ̀run bá ṣí, ó túmọ̀ sí nígbà tí èèyàn bá rí ìbùkún yanturu gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹnìkan ń gbóhùn mi ó sì ń wò mí lónìí lákòókò yìí, mo gbà ládùúrà ìbùkún Ọlọ́run á wọlé tọ̀ wá lórúkọ Jésù. Tá bá wo Genesis orí 26 ẹsẹ̀ 12, Genesis chapter 26 verse 12, ó sọ nípa ti Ísákì. Nítorí pé ọ̀run ṣí fún un, ó ní ní ọdún náà, ọdún tí ìyàn mú, ó ní ó furúgbìn, àti pé ó ká ní ọ̀pọ̀lọpọ̀, ó ní ó wa kànga rẹ̀ kan omi, nítorí pé ọ̀run ṣí fún un. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, lọ́dún yìí mo súre sínú ayé rẹ wípé ọ̀run á ṣí fún ọ lórúkọ ńlá Jésù. Tá bá wo ìwé ọba kìíní orí 3 ẹsẹ̀ 4 sí 5, ó ní ọba sì lọ sí Gíbíónì láti rúbọ níbẹ̀, nítorí ibẹ̀ ni ibi gíga ńlá, ẹgbẹ̀rún ẹrọ ọrẹ ẹbọ sísun ni Sólómọ́nì rú lórí pẹpẹ náà. Ó ní ní Gíbíónì ní òru náà hallelujah, ó ní ọ̀run sì ṣí fún un, Ọlọ́run sì fi ara hàn án, nítorí pé ó rú ẹbọ tó ṣe ìtẹ́wọ́gbà. Mo gbà ládùúrà lẹ́ẹ̀kan lọ́dún yìí, àdúrà rẹ̀ á ṣe ìtẹ́wọ́gbà. Eléyìí wá jẹ́ kí Ọlọ́run kó fi ara hàn Sólómọ́nì, àti pé Sólómọ́nì pàápàá ó wá rí ọwọ́ agbára Ọlọ́run. Síwájú tá bá lọ wo eléyìí pàápàá dáradára ní Kíróníkà kejì, tá bá wò láti orí 7 ẹsẹ̀ 1 sí iwájú, ó sọ, ó ní pé ọ̀run ṣí fún un, nítorí pé ó rú ẹbọ sí Ọlọ́run. Mo gbà ládùúrà ọrẹ ẹbọ sísun rẹ lọ́dún yìí, òórùn rẹ̀ á gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run, á sì ṣe ìtẹ́wọ́gbà, ọ̀run á ṣí fún ọ lórúkọ ńlá Jésù Kristi. Síwájú sí ìwé ọba kìíní orí 9 ẹsẹ̀ 1 síwájú, ó sọ wípé ó sì ṣe bí Sólómọ́nì ti parí kíkọ́ ilé Olúwa àti ilé ọba, àti bí gbogbo ìfẹ́ Sólómọ́nì tí ó wù ú láti ṣe, bó ṣe ṣe wọ́n tó wá sí ìmúṣẹ. Bíbélì ṣàlàyé fún pé ní ọ̀run tún ṣí fún un, Ọlọ́run sì tún fi ara hàn ní ìgbà kejì. Ọlọ́run ó fi ara hàn ní ìgbà kejì. Àwọn bàbá Ọlọ́run fẹ́ kó yé wa o, ní ọdún 2025 yìí, Ọlọ́run nìkan ló ní ọ̀run, tó sì lè ti ọ̀run, tó sì lè ṣí ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni fún ọ ni pé Ọlọ́run á ṣí ọ̀run fún ọ lórúkọ Kristi. Kíróníkà kejì orí 7 ẹsẹ̀ 13 sí 14, 2 Chronicles chapter 7 verses 13 and 14, ó ní bí mo bá ṣí ọ̀run, Ọlọ́run ló ń sọ̀rọ̀, tí kò bá sí òjò, tàbí bí èmi bá pàṣẹ fún eéṣú láti jẹ ilẹ̀ náà run, tàbí tí mo bá rán àjàkálẹ̀ àrùn sí àárín àwọn ènìyàn mi, ó wà ní bí àwọn ènìyàn mi tí à ń porúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì wá ojú mi, tí wọ́n bá sì yí padà kó nínú ọ̀nà búburú wọn, nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Ẹnìkan ń gbóhùn mi báyìí, bí o ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, Olúwa yóò wo ilẹ̀ rẹ sàn lórúkọ ńlá Jésù. Olúwa yóò sì ṣí ọ̀run nítorí tìrẹ lọ́dún yìí lórúkọ ńlá Jésù Kristi. Àwọn tí ọ̀run ṣí fún, ẹja wo àpẹẹrẹ 2, 3, 4 àwọn tí ọ̀run ṣí fún. Ẹni àkọ́kọ́ mo fẹ́ ká gbéyẹ̀wò ní Noah. Ní Genesis orí 8 ẹsẹ̀ 21, Genesis chapter 8 verse 21, ó ní Olúwa sì gbọ́ òórùn dídùn ẹbọ èyí tí Noah rú
ọ̀run sì ṣí fún Nóà. Ọlọ́run sì bá Nóà dá májẹ̀mú wípé òun ò tún ní fi omi pa ayé rẹ́ nítorí pé ó rí oore ọ̀fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹnì kejì òní Ábúráhámù, bàbá ńlá wa, àpẹẹrẹ ìgbàgbọ́, bàbá ìgbàgbọ́. Ní Genesis orí 13 ẹsẹ̀ kejì, Genesis chapter 13 verse 2, ó ní Ábúráhámù sì là gidigidi ní ẹran ọ̀sìn, ní fàdákà àti wúrà, nítorí kí ni o, ọ̀run ṣí fún. Ẹnì kẹta òun ni Jésù Kristi Olúwa wa, gẹ́gẹ́ bí ibi tá a yàn taka Mátíù orí 3 ẹsẹ̀ 16 ẹsẹ̀ wúrà wa. Ó ní ọ̀run ṣí fún, ohùn jáde wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Àṣẹ lélẹ́yìí, agbára ọ̀run sì tẹ̀lé. Mo gbàdúrà fún ọ lọ́dún yìí, ọ̀run á ṣí fún ọ. Àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run, agbára ọ̀rọ̀ Ọlọ́run yóò sì tẹ̀lé ayé rẹ lórúkọ ńlá Jésù. Ẹnì kẹrin ó ní àwọn ọmọ ẹ̀yìn Jésù. Ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 1 síwájú sí, Acts of the Apostles chapter 2 from verse 2. Ó nígbà tí àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n kóra wọn jọ, ó ní lójijì ìró sì ti ọ̀run wá, ọ̀run ṣí. Ó ní wọ́n ẹ̀mí Ọlọ́run bà lé wọn bí ẹ̀là iná, bí ẹ̀là iná ahọ́n, ó sì bà lé olúkúlùkù. Ó ní wọ́n sì bẹ̀ sí fi èdè tuntun, wọ́n sì bẹ̀ sí fi sọ̀rọ̀ nítorí pé ọ̀run ṣí fún wọn. Mo gbà ládùúrà lẹ́ẹ̀kan lọ́dún, ọ̀run á ṣí fún wọn lórúkọ Kristi. Ẹnì karùn-ún ká tó lọ gbàdúrà, òun ni Stefanu. Bíbélì sọ fún wa ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 64, Acts of Apostles chapter 7 verse 56. Ó ní Stefanu, ó ní ó sì rí pé wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti àwọn ènìyàn dúró ní, àti ọmọ ènìyàn ń dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó ní ọ̀run ṣí sílẹ̀ lórúkọ Jésù. Mo pàṣẹ, ọ̀run á ṣí fún wa lórúkọ Jésù. Àwọn ohun tí a gbọ́dọ̀ ṣe kí ọ̀run kó lè ṣí fún wa lọ́dún yìí, màá sáré sọ fún wa ní kíákíá. Ẹ já lọ sí Deuteronomy orí 10 ẹsẹ̀ 12, mo fẹ́ ká jọ wò dáadáa. Deuteronomy chapter 10 verse 12. Ó ní ìjẹ́ nísinsìnyí Ísírẹ́lì, kí ni Olúwa Ọlọ́run rẹ ń béèrè lọ́dọ̀ rẹ bí kò ṣe ìkíní lọ́dún yìí, láti máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, láti máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 7, ó dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo. Bẹ̀rù Ọlọ́run lọ́dún yìí ju tọdún tó kọjá lọ. Ohun ìkejì, ó ní láti máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo. Rìn ní ọ̀nà Ọlọ́run lọ́dún yìí. Sáàmù 1 ó ní ìbùkún ni fún ọkùnrin náà, ó ní tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn, ṣùgbọ́n tó rìn ní ọ̀nà Ọlọ́run. Rìn ní ọ̀nà Ọlọ́run lọ́dún yìí. Ohun ìkẹta ni pé ó ní láti máa fẹ́. Deuteronomy orí 9 ẹsẹ̀ 1, ó ní gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run Olúwa kan ṣoṣo ni. Ó ní wọ́n kó fi gbogbo ọkàn rẹ, gbogbo àyà rẹ, gbogbo agbára rẹ, ó ní kó fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ohun ìkẹrin ká tó gbàdúrà ni pé láti máa sin Olúwa rẹ pẹ̀lú gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ gbogbo. Tó bá lè ṣe léyìí pẹ̀lú ìwà mímọ́ àti oore ọ̀fẹ́ àti ìsọdọmọ tá ní nínú Jésù, mo gbàgbọ́ wípé ọ̀run á ṣí fún ọ lọ́dún yìí. Ìwọ pàápàá wà lẹ́rìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, mo gbà á ládùúrà gẹ́gẹ́ bí ọ̀run ṣe ṣí fún Jésù Kristi olùgbàlà wa lọ́dún 2025 yìí. Ọ̀run ìbùkún jọ ṣí fún wa, ọ̀run àlàáfíà jọ ṣí fún wa, ọ̀run ìṣeré jọ ṣí fún wa. Ní gbogbo ọ̀nà wa pátápátá, Olúwa mú kí ọ̀run kó ṣe fún wa. Ayé wa lọ́dún yìí kó má ṣe rí bákan náà mọ́. Ògo ni forúkọ rẹ o, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Mo gbà ládùúrà lẹ́ẹ̀kan sí, ọ̀run ti ṣí fún ọ lórúkọ Kristi.